ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Oore ló pé ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni pé àwọn ajínigbé ti tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀ lẹ́yìn ìdúnkookò mọ́ wákàtí méjì tí Sunday Igboho ṣe. Sunday Igboho ti wọnú igbó bíi ẹ̀mẹrin, a kò tí ì rí àwọn tí wọ́n jí gbé. 150 million naira táwọn ajínigbé béèrè là ń wá. Ọba Igboho ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ kìlọ̀ fún Sunday Igboho kó yéé fojú ọ̀daràn wo àwọn Fúlàní mọ́. Ẹgbẹ́ Fúlàní ló bẹ Tinubu, Mákindé kí wọn ó kìlọ̀ fún Ìgbòho bẹ́ẹ̀. Bí ajá bá ń sínwín ó yẹ kí ó mojú náà o. Eégún tí ò bá ti lè dọ̀bálẹ̀ kí ọba láàfin kò gbọ́dọ̀ wọ ààfin. Olúwo ló nàka ìkìlọ̀ sáwọn ọlọ́jẹ̀ bẹ́ẹ̀. Tí Oríyọmí Hamzat bá mọ̀ pé òun ó díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní káwọ́ pọn Mákindé lẹ́yìn o. Àmọ́ torí kí àgídìgbò lè dúró ló ṣe ṣàtìlẹ́yìn fún Mákindé nígbà náà. Owó kọ́ ni gbogbo nǹkan. Gégé ti koro ojú sí ìgbésẹ̀ Pẹ́lá pẹ̀lú ìgbéyàwó tó ṣe pẹ̀lú Jarvis. Bí èèyàn ò bá kójú òṣùwọ̀n nípò ó yẹ kó fipò sílẹ̀ ni nítorí àlàáfíà àwọn aráàlú. Peter Obi ló ké sí Tinubu bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa olórí ilẹ̀ Gẹ̀ẹ́sì tó fipò sílẹ̀. Ìbẹ̀rù àti ìpayà ti gba ọkàn àwọn ará ìpínlẹ̀ Sokoto àti Zamfara lẹ́yìn tí àwọn jàǹdùkú tún fi fídíò kan léde ní agbègbè náà. Iléeṣẹ́ ọlọ́pàá ṣèlérí láti dóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn ò faramọ́ ìdúnàdúrà. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fi Sowore sọwọ́ sí ọgbà ẹ̀wọ̀n Kùjé láti máa gba atẹ́gùn níbẹ̀ pẹ̀lú bí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ti ń lọ lọ́wọ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Oore ló pé ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni pé àwọn ajínigbé ti tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀ lẹ́yìn ìdúnkookò mọ́ wákàtí méjì tí Sunday Igboho ṣe. Èdè àìyedè ti bẹ̀rẹ̀ sí ní wáyé lórí ọ̀rọ̀ àwọn ènìyàn tí àwọn ajínigbé jí gbé ní agbègbè Igbópẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oore ló pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí alága ìjọba ìbílẹ̀ náà àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àwọn ìròyìn tó ń sọ pé wọ́n ti tú àwọn olùfaragbá náà sílẹ̀ kì í ṣe òtítọ́. Àwọn ìròyìn yìí bẹ̀rẹ̀ lẹ́yìn fọ́nrán kan tó ń tàn káàkiri lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ Sátidé nínú èyí tí wọ́n ti rí ọ̀pọ̀ ará ìlú tí wọ́n ń kọrin tí wọ́n sì ń jó pẹ̀lú ajìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá Sunday Adéyẹmọ ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Sunday Igboho. Ayọ̀ àti ìdùnnú àwọn ènìyàn náà ni pé wọ́n ń ṣe ayẹyẹ ìtúsílẹ̀ àwọn ẹni tí àwọn ajínigbé jí gbé, ìyẹn obìnrin kan, àwọn ọmọ rẹ̀ àti ọmọ ìyá rẹ̀. Wọ́n sọ pé wọ́n tú wọn sílẹ̀ lẹ́yìn tí Sunday Igboho fún àwọn afurasí ajínigbé àti àwọn olórí Fúlàní ní agbègbè náà ní wákàtí méjì láti dá àwọn olùfaragbá náà padà. Ṣùgbọ́n àwọn alákòóso ìjọba ìbílẹ̀ àti ti ìpínlẹ̀ ti sọ pé ìròyìn náà kìí ṣe òtítọ́. Nínú àtẹ̀jáde kan ní ọjọ́ Àìkú, alága ìjọba ìbílẹ̀ Oore ló pé Jacob Ogundiran ṣàpèjúwe àwọn ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn èké àti èyí tó lè ṣìní lọ́nà. Ó ní a ti gbọ́ àwọn ìròyìn èké pé wọ́n ti tú àwọn ẹni tí wọ́n jí gbé náà sílẹ̀. A fẹ́ sọ ní kedere pé àwọn ìròyìn wọ̀nyí kìí ṣe òtítọ́. Àwọn olùfaragbá náà ṣì wà lọ́wọ́ àwọn tó jí wọn gbé. A sì ń bẹ àwọn aráàlú pé kí wọ́n má ṣe gba àwọn ìròyìn mìíràn gbọ́ bí kì í bá ṣe èyí tó wá láti ọ̀dọ̀ àwọn orísun tó ṣe é gbọ́kànlé. Ogundiran tó fi dá àwọn aráàlú lójú pé àwọn agbófinró ní ìpele ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀ ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé wọ́n dóòlà àwọn olùfaragbá náà láì séwu. Ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn olórí àdúgbò, àwọn ará ìlú àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ fún ìrànlọ́wọ́ àti ìmọ̀ràn tí wọ́n ń pèsè. Bákan náà, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé tako ìròyìn tó sọ pé àwọn olùfaragbá náà ti gba òmìnira wọn tàbí pé Sunday Igboho ló kópa nínú bí wọ́n ṣe gbà wọ́n sílẹ̀. Ó ní gbogbo ohun tó bá wù kí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà máa ṣe tí wọ́n bá ní àwọn olùfaragbá náà sì wà ní ìgbèkùn. À ń tẹ̀síwájú nínú ìsapá wa láti dóòlà wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe Igboho ni wọ́n ti jí wọn gbé ṣùgbọ́n Igbópẹ̀ ni wọ́n ti jí wọn gbé. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ṣẹlẹ̀ láàrin òru nígbà tí àwọn jàǹdùkú ajínigbé ṣèkọlù sí ilé kan tí wọ́n sì jí àwọn ọmọ ẹbí náà gbé. Wọ́n sọ pé àwọn ajínigbé náà ti ń béèrè owó ìtúsílẹ̀ tó 300 million naira ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n dínkù sí 150 million naira. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, Sunday Igboho fi ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí àwọn olórí Fúlàní tí wọ́n fura sí ní agbègbè náà pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àìsí ètò ààbò ṣe ń pọ̀ sí ní agbègbè náà. Nínú fọ́nrán fídíò kan, a rí Sunday Igboho
tó ń bá àwọn aṣojú àwùjọ àti àwọn ọba ìbílẹ̀ sọ̀rọ̀ ó fi ìbínú hàn lórí àwọn ẹ̀sùn ìpànìyàn àti ìjínigbé tó ń ṣẹlẹ̀ ní agbègbè náà. Ó tún fi ẹ̀sùn kan àwọn kan lára àwọn Fúlàní pé wọ́n ń kópa nínú jíjí àwọn ará ìlú gbé. Ó sì tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ní í ṣe pẹ̀lú obìnrin aláboyún kan àti sísan owó ìtúsílẹ̀ tí ó yọrí sí ikú. Ó ní ẹni tó gbé owó ìtúsílẹ̀ wá ẹ̀sùn pa ẹ sì tú ẹnìkan ṣoṣo sílẹ̀. Ó fi kún pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò gbọdọ̀ tún ṣẹlẹ̀ mọ́. Sunday Igboho fún àwọn tó jí àwọn ènìyàn náà gbé ní wákàtí méjì láti dá àwọn olùfaragbá náà sílẹ̀. Ó ní òun farabalẹ̀ nítorí ẹ̀bẹ̀ àwọn ọba ìbílẹ̀. Ó ní èmi ni Sunday Igboho, mò ń farabalẹ̀ nítorí àwọn bàbá wa bẹ̀ mí pé kì í ṣe bẹ́ẹ̀, kí èyí jẹ́ ìgbà tó kẹ́yìn tí irú nǹkan yìí yóò ṣẹlẹ̀. Ó tún kìlọ̀ pé bí wọn kò bá tẹ̀lé àṣẹ náà, òun yóò gbé ìgbésẹ̀ tó lágbára pẹ̀lú lílọ sí ibi tí wọ́n fura sí pé àwọn ajínigbé náà fara pamọ́ sí. Lẹ́yìn ìkìlọ̀ náà, àwọn fọ́nrán fídíò láti agbègbè náà fi hàn pé àwọn aráàlú ń ṣe ayẹyẹ ìtúsílẹ̀ àwọn ẹbí tí wọ́n jí gbé. Ṣùgbọ́n àwọn aláṣẹ sọ pé ìròyìn náà kì í ṣe òtítọ́ nítorí àwọn olùfaragbá náà ṣì wà ní ọwọ́ àwọn tó jí wọn gbé. Sunday Igboho ti wọnú igbó bí ẹ̀mẹrin, a kò tí ì rí àwọn tí wọ́n jí gbé. 150 million naira táwọn ajínigbé ń béèrè là ń wá. Ọba Igboho ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìròyìn nípa ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé ní Òkè Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ di ohun tó lu sí gbogbo ayé. Èyí kò sẹ̀yìn fídíò kan tó gba orí ayélujára níbi tí Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ti ń bá olórí àwọn Fúlàní sọ̀rọ̀ ní ààfin ọba ìlú Ìgbòho tó sì ń fi ìtara hàn lórí bí ètò ààbò ṣe ti mẹ́hẹ ní ìlú náà. Ìgbòho fẹ̀sùn kàn pé àwọn Fúlàní ni àwọn afurasí tó ń jí àwọn èèyàn gbé ní agbègbè náà àti pé òun kò ní káwọ́rọ̀ ní ìlú bàbá òun kí òun máa wo àwọn ajínigbé náà láti máa da nǹkan rú. Ìgbòho fẹ̀sùn kàn pé àwọn ajínigbé tó gbé aláboyún àtàwọn ọmọ rẹ̀ béèrè fún owó ìtúsílẹ̀ láti tú àwọn èèyàn náà sílẹ̀, àmọ́ níṣe ni wọ́n pa ẹni tó gbé owó lọ fún wọn láì tú àwọn èèyàn wọn sílẹ̀. 300 million naira ni àwọn ajínigbé náà kọ́kọ́ béèrè fún láti gba ìtúsílẹ̀ àwọn èèyàn náà kí wọ́n tó dínkù sí 150 mílíọ̀nù náírà. 150 million naira. Onírúurú awuyewuye ló ti wáyé lórí fídíò náà táwọn iléeṣẹ́ ìròyìn kan sì gbé ìròyìn pé àwọn èèyàn náà ti gba ìtúsílẹ̀ lẹ́yìn tí Ìgbòho dúnkòokò mọ́ àwọn Fúlàní náà, àmọ́ tí alága ìjọba ìbílẹ̀ Oore-Lópé àti iléeṣẹ́ ọlọ́pàá ti jiyàn lórí ìròyìn náà. Nígbà tí BBC News Yorùbá kàn sí ọ̀kan lára àwọn ọba ìlú Ìgbòho, ọ̀nà oníbodè Ìgbòho, ọba Abdulrasheed Adétóyèsè Jaiye Ọlákẹta, fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tó wà ní àhámọ́ àwọn ajínigbé náà kò tí ì gba ìtúsílẹ̀. Ọba àlàyé náà ní 150 mílíọ̀nù náírà tí wọ́n ń béèrè fún gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ni àwọn ṣì ń wá tí àwọn kò sì rí yanjú títí di àsìkò yìí. A ò tí ì rí àwọn tí wọ́n jí gbé tí à ń wá, wọ́n sì dúró lórí pé àwọn máa gba 150 mílíọ̀nù náírà náà sí ni. Sunday Igboho ti wọ inú igbó bíi ẹ̀mẹrin lẹ́nu ìgbà tó dé pẹ̀lú àwọn èèyàn rẹ̀, wọn ò tí ì rí wọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí fídíò tó gba orí ayélujára níbi tí Sunday Igboho sì ń bá àwọn olórí Fúlàní sọ̀rọ̀, ọba náà ní àwọn gbé ìgbésẹ̀ náà láti lè wá ojútùú sọ̀rọ̀ àwọn ajínigbé tí wọ́n ń ṣọṣẹ́ ní agbègbè náà ni. Ó ní ohun tó jẹ́ kí Sunday Igboho pe ìpàdé náà kò sẹ̀yìn pé àwọn Fúlàní ni àwọn afurasí tó ń jí àwọn èèyàn gbé ní agbègbè náà tí àwọn sì gbé ìgbésẹ̀ náà láti fi ṣẹ̀rù bà wọ́n bóyá wọ́n máa rí àwọn èèyàn wọn bá sọ̀rọ̀ láti dènà ìwà ìbàjẹ́. Ó fi kún pé ìgbàgbọ́ wà pé àwọn Fúlàní tó ń gbé ní agbègbè Òkè Ògùn àtàwọn tó ń ṣiṣẹ́ ibi lè jọ ní àjọṣepọ̀ nípasẹ̀ pé ìran kan náà ni wọ́n àti pé ọjà kárà tó wà ní agbègbè náà mú kí àwọn Fúlàní máa pọ̀ sí níbẹ̀. Ọba náà kọminú lòdì sí ayé ìgbà tí ó jẹ́ pé àwọn ọba máa mọ ìgbà tí àlejò bá wọ ìlú. Ó ní ìdásílẹ̀ àwọn ọjà kárà tí ìjọba ń dá sílẹ̀ káàkiri gbogbo ìlú jẹ́ kó ṣòro fún àwọn aráàlú láti lè mọ̀ nígbà táwọn àjòjì bá ti wọ ìlú àti láti mójútó irúfẹ́ àwọn èèyàn tó ń wọ agbègbè wọn. Ṣé bí nǹkan kan la máa sọ fún wọn láti dáwọ́ àwọn ìwà ibi tí wọ́n ń wù dúró? Wọ́n ní ọrọ̀ ajé ní gbogbo ibẹ̀ yẹn, tá a bá sọ pé a máa lé wọn kúrò níbẹ̀ yẹn, wọn ò ní fẹ́ kí ọrọ̀ ajé wọn bàjẹ́, wọn á lè mọ bí wọ́n ṣe máa bá àwọn ọmọ wọn wí láti dáwọ́ iṣẹ́ ibi dúró. Ọba Abdulrasheed Adétóyèsè wòye pé ìgbésẹ̀ tí Sunday Igboho ń gbé
kò burú nítorí àwọn èèyàn ìlú rẹ̀ ló ń gbìyànjú láti dáàbò bò tí kò sì ní dákẹ́ máa wòran kí nǹkan máa bàjẹ́ lójú rẹ̀. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn Fúlàní kan, The Concerned Fulani People of Nigeria, ti ké pe ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àtàwọn ọba míì nílẹ̀ Yorùbá láti ṣèkìlọ̀ fún Sunday Ìgbòho lórí ọ̀rọ̀ tó sọ nípa àwọn Fúlàní. Ẹgbẹ́ náà ní ohun tí Ìgbòho sọ nípa àwọn ẹ̀yà Fúlàní tó ń gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kù díẹ̀ káàtó nítorí ó kó gbogbo ìran àwọn pọ̀ ni. Àtẹ̀jáde tí adarí ẹgbẹ́ náà Ibrahim Bakindo Chibado fi síta lọ́jọ́ Àìkú sọ pé pípe gbogbo Fúlàní ní ọ̀daràn fún ìwà tí àwọn díẹ̀ nínú wọn ń wù lè dènà ìgbépọ̀ àlàáfíà tó ti ń wáyé ní agbègbè náà fún ìgbà pípẹ́ láàrin àwọn Yorùbá àti Fúlàní ní agbègbè ọ̀hún. Ẹgbẹ́ náà tẹnpẹlẹ mọ́ pé àwọn ìran Fúlàní kò fi àyè gba ìwà ìjínigbé, ìgbésùnmọ̀mí àtàwọn ìwà ọ̀daràn míì àti pé kò yẹ kí wọ́n máa fi ìwà ìbàjẹ́ kan gbogbo ìran tàbí ẹ̀yà. Ó ní àwọn Fúlàní tó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa ń hùwà ọmọlúàbí tí wọ́n sì máa ń tẹ̀lé ìlànà àti òfin tí kò sì yẹ kí wọ́n máa di ẹ̀bi àwọn ọ̀daràn ru gbogbo wọn. Ẹ kìlọ̀ fún Sunday Ìgbòho kó yẹ fojú ọ̀daràn wo àwọn Fúlàní mọ́. Ẹgbẹ́ Fúlàní ló bẹ Tinubu, Mákindé kí wọn ó kìlọ̀ fún Ìgbòho bẹ́ẹ̀. Ẹgbẹ́ ìṣọ̀kan àti àjọṣepọ̀ àwọn ẹ̀yà Fúlàní kan, Concerned Fulani People of Nigeria, ti ké sí ààrẹ Bọ́lá Tinubu, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti àwọn gómìnà míì ní gúúsù ìwọ̀ oòrùn láti pe ajìjàgbara ajàfẹ́tọ̀ọ́ Yorùbá ní Sunday Adéyẹmọ tí àwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho sí àkíyèsí ìtọ́sọ́nà lórí àwọn ohun tí ó lè dá wàhálà àti ìjà sílẹ̀ sí àwọn èèyàn Fúlàní tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ náà sọ èyí lẹ́yìn ìròyìn tí ó gbòde pé Ìgbòho fún àwọn olórí Fúlàní nílùú Ìgbòho ní wákàtí méjì láti rí dájú pé wọ́n tú obìnrin kan, àwọn ọmọ rẹ̀ àti arákùnrin rẹ̀ tí wọ́n sọ pé àwọn ajínigbé jí gbé lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, Ìgbòho halẹ̀ pé òun yóò dojúkọ àwọn èèyàn àwọn Fúlàní tí wọn kò bá tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Ó sì tún ṣèlérí láti wọ igbó ọba kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé àwọn ajínigbé fi ń ṣe ibi ìfarapamọ́. Nínú àtẹ̀jáde kan tí ẹni tí ó gba ẹnu sọ fún àwọn ẹgbẹ́ náà, Ibrahim Bakindo Chibado, fọwọ́ sí ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2026, ẹgbẹ́ náà kìlọ̀ pé fífi ẹ̀sùn ọ̀daràn kan àwọn èèyàn ẹ̀yà Fúlàní lè dá wàhálà sílẹ̀ kí ó sì da omi àlàáfíà ìlú rú. Ẹgbẹ́ náà tẹnumọ́ pé àwọn Fúlàní kò faramọ́ ìwà apanirun, jìbìtì, jíjí èèyàn gbé tàbí irú ìwà ọ̀daràn mìíràn. Kò wá dára kí wọ́n ó máa fi ẹ̀sùn ọ̀daràn kan ẹ̀yà Fúlàní. Àtẹ̀jáde náà tún sọ pé ọ̀pọ̀ àwọn Fúlàní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ aráàlú tó ń tẹ̀lé òfin tí kò yẹ kí wọ́n jìyà fún ohun tí wọn kò mọwọ́ mẹsẹ̀. Ẹgbẹ́ náà sọ pé fífi ẹ̀sùn ìwà ọ̀daràn kan àwọn Fúlàní láìsí ẹ̀rí tó gbé lẹ́sẹ̀ lè dá ìkórìíra àti ìwà ipá sílẹ̀. Wọ́n tún sọ pé àwọn ìkọlù tó ṣẹlẹ̀ sí àwọn agbègbè ibùgbé àwọn Fúlàní kan nípìnlẹ̀ Ọ̀yọ́ ṣáájú ti fa ikú, ìparun ohun ìní àti ìfipákó àwọn obìnrin àti ọmọdé kúrò nílé wọn. Ní ìparí, ẹgbẹ́ náà wá rọ ààrẹ Tinubu, gómìnà Mákindé àti àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn láti gbé ìgbésẹ̀ láti dín inú fu àyàfu àwọn èèyàn Fúlàní kù kí wọ́n sì gbé ìgbé ayé àlàáfíà láàrin gbogbo ẹ̀yà yòówù lórílẹ̀-èdè yìí. Wọ́n tún gba àwọn ọmọ Nàìjíríà níyànjú láti ṣe àtìlẹ́yìn fún àwọn àjọ aláàbò nípa lílo ọ̀nà tó bófin mu láti gbógun ti ìwà ọ̀daràn, jíjí èèyàn gbé, lílu jìbìtì àti àwọn ìwà ọ̀daràn míì láìsí fífi ẹ̀sùn kan ẹ̀yà kan tàbí ẹ̀sìn kankan lórílẹ̀-èdè Nàìjíríà. Bí ajá bá ń sínwín, ó yẹ kí ó mojú iná o. Eégún tí ò bá ti lè dọ̀bálẹ̀ kí ọba láàfin kò gbọ́dọ̀ wọ ààfin. Olúwo ló nàka ìkìlọ̀ sáwọn ọlọ́jẹ̀ bẹ́ẹ̀. Olúwo ti ilẹ̀ Ìwó, ọba Abdulrasheed Àkànbí Tẹ́lú Kínní ti fohùn léde fáwọn ọlọ́jẹ̀ àwọn eléégún. Ó ní òun ò faramọ́ eégún yọ àdá yọ ọ̀bẹ. Nínú fọ́nrán fídíò kan tí ó fi léde lójú òpó ayélujára ìkànnì Facebook, ọba Olúwo ní eégún tí ó bá wọ ààfin pẹ̀lú àdá lọ́wọ́ ṣé ó fẹ́ sá ọba ni, tàbí èyí tí ó wọ ààfin pẹ̀lú ọrẹ́ ṣé ọba ló fẹ́ nà ni tàbí àwọn ìjòyè. Ọba Olúwo ní àjọyọ̀ ni wọ́n ń ṣe láàfin, eégún tí ó bá wá gbọ́dọ̀ bọ́ba ṣàjọyọ̀ ni kó wá dáwọn èèyàn lárayá. Ó ní ìdálárayá, ìmúnú ẹnu dùn ló yẹ kí egúngún wà fún, kì í ṣe fún jàgídíjàgàn. Ó ní tí wọ́n bá sọ pé òun ò fẹ́ràn eégún, kì í ṣe eégún lòun ò fẹ́ràn bí kò ṣe ìwà ìpáǹle àwọn eégún yọ àdá yọ ọ̀bẹ. Ó ní ìdí ẹ̀ nìyẹn tí wọ́n fi máa ń sọ pé ọmọ rere kò ní tẹ̀lé eégún. Olúwo ní ṣé kò yẹ kí ọmọ rere tẹ̀lé eégún ni tí èèyàn bá jẹ́ eégún rere. Olúwo ní tí èèyàn bá ti jọba
ó ti ju ohunkóhun lọ. Ó ní ọba ṣáájú eégún lọ, bẹ́ẹ̀ ni ọba ju babaláwo lọ, ọba bá lórí ohun gbogbo. Ọba tòun kọjá ọba tí èèyàn kò máa halẹ̀ mọ́. Ó ní bí èèyàn bá ní oògùn bíi ti àrọ̀nì, ọba kì í ṣe ẹgbẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni bí èèyàn bá jẹ́ àáfà tí ó ní fìràkù, kí ó lọ máa ṣe nínú ilé rẹ̀. Tàbí tí èèyàn bá jẹ́ wòlíì tí ó lóhùn ní sáàmù, ẹgbẹgbẹ̀rún sáàmù, kí ó lọ máa sà nínú ilé rẹ̀. Ó wá pàrọwà fún àwọn eégún yòówù tí ó bá fẹ́ jáde láti lọ máa kọ ijó, tí wọn ó máa kọ idán, kí wọn ó lè máa dá àwọn èèyàn lára yá, mú inú àwọn èèyàn dùn. Tí Oríyọmí Hamzat bá mọ̀ pé òun ó díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, kò ní káwọ́ pọn Mákindé lẹ́yìn o. Àmọ́ torí kágídígbò lè dúró ló ṣe ṣàtìlẹ́yìn fún Mákindé nígbà náà. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Lady K lásìkò tó ń sọ̀rọ̀ lójú òpó ayélujára ìkànnì Facebook rẹ̀, Lady K Ìfẹ́olúwa Show, ó ní Oríyọmí Hamzat ṣe àṣìṣe tí ó lágbára láti ṣàtìlẹ́yìn fún gómìnà Ṣèyí Mákindé. Ó ní bí àwọn èèyàn ò bá mọ̀, Oríyọmí Hamzat àti Ṣèyí Mákindé ni wọ́n jọ pàdé àpòpọ̀ láti lọ gba auxiliary jáde lẹ́wọ̀n láti wá bá wọn ṣiṣẹ́. Lady K sọ pé auxiliary gan fúnra rẹ̀ sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ṣe. Ó sọ pé Ṣèyí Mákindé ló gbé òun wá láti wá kojú Sunday Igboho nígbà náà ni. Àmọ́ nígbẹ̀yìn lòun rí i pé Sunday Igboho kì í ṣe ẹni tí òun lè bájà. Ó ní àṣírí kan tí àwọn èèyàn mọ̀ ni pé ilé Sunday Igboho tí wọ́n sọná sí nìbàdàn, àwọn ọmọ ẹ̀yìn auxiliary ló wà nídìí rẹ̀. Ó ní ohun tí Mákindé ṣe fún auxiliary ló fẹ́ ṣe padà fún Oríyọmí náà, ìwà ẹ̀ṣẹ̀ Oríyọmí sì ló fẹ́ jẹ yẹn. Àmọ́ tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀, ó lè má fi ààyè gba Mákindé láti ṣàṣeyọrí lórí rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti wí lórí ìkànnì Facebook rẹ̀, Lady K Show, ó ní ẹni ibi ní gómìnà Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní tí àwọn èèyàn ò bá mọ̀, kí wọ́n kíyèsí Mákindé dáadáa, wọn ò mọ irú èèyàn tí ó jẹ́. Ó ní ohun tí ó pa òun àti Oríyọmí pọ̀ ló tún tú wọn ká. Gbogbo ohun tí wọ́n jọ ṣe níkọ̀kọ̀ ni ìmọ́lẹ̀ ti tàn sí. Ó ní bí Oríyọmí Hamzat bá mọ̀ pé òun náà yóò padà wá dípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tako ìfẹ́ Ṣèyí Mákindé ni, bóyá kìbá ti tẹ̀lé Mákindé. Ó ní àmọ́ gbogbo èrò rẹ̀ nígbà náà ni láti fìdí iléeṣẹ́ rédíò rẹ̀ Àgídìgbò múlẹ̀, láti lè jẹ́ kí Àgídìgbò di ìkànnì rédíò tí yóò ta wọn yọ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní èyí ni èrò Oríyọmí nígbà náà. Àmọ́ ní báyìí tí Oríyọmí náà ti fẹ́ jẹ ohun tí Mákindé ń jẹ, àárín wọn ti dàrú, wàhálà sì ti dé sí wọn. Eyín tí wọ́n fi gé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ ni wọ́n fi ń gé ara wọn jẹ báyìí. Ó ní báwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ kí Oríyọmí Hamzat ṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì fẹ́ gbádùn rẹ̀, kí wọ́n ó dìbò fún un. Ó ní òun gbàgbọ́ pé Oríyọmí Hamzat yóò ṣe ìjọba dáadáa, yóò sì ṣe ohun tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fẹ́ tí wọ́n bá fààyè gbà, torí Oríyọmí ti ṣe àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa ṣíṣe àtìlẹ́yìn fún gómìnà Mákindé. Àmọ́ tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lè dáríjìn tí wọ́n dìbò fún, yóò ṣèjọba tí wọ́n ń fẹ́. Ó ní àmọ́ tí Ọlọ́run bá ní Oríyọmí yóò sì jẹ ìyà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, kò ní rí àtìlẹ́yìn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ débi tí wọ́n ó dìbò fún. Ó ní tí Oríyọmí bá mọ̀ ni, ìbá ti gbèrò pé òun fẹ́ díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìbá ti máa ṣe gbẹnu sí máìkì tó ń ṣe táwọn èèyàn ń gbádùn rẹ̀ lọ jẹ́jẹ́ rẹ̀. Àmọ́ torí pò náà fẹ́ lẹ́nu ń bẹ̀, ó fẹ́ di gómìnà. Àmọ́ tí Oríyọmí ò bá lè wọlé, a jẹ́ pé tiẹ̀ bá nìyẹn. Owó kọ́ ni gbogbo nǹkan. Gẹ́gẹ́ ti kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ Pella pẹ̀lú ìgbéyàwó tó ṣe pẹ̀lú Jarvis. Gbajúgbajà olókìkí lórí ayélujára Ọjáìgò Prosper tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Gege ti bu ẹnu àtẹ́ lu ìràwọ̀ olókìkí lórí ayélujára TikTok Habib Hamzat tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pella lórí ìpinnu rẹ̀ láti fẹ́ olólùfẹ́ rẹ̀ Elizabeth Aminata tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí Jarvis, bí ó tilẹ̀ jẹ́ pé ó ní Pella ní owó. Pella kéde ní ọjọ́ àìkú pé òun ti ṣe ìgbéyàwó ìbílẹ̀ pẹ̀lú sísan owó orí ìyàwó rẹ̀ Jarvis lákòókò ayẹyẹ mọ̀mí-mọ́ ìdílé méjèèjì. Nígbà tó ń pín fídíò láti ibi ayẹyẹ náà lórí Instagram, ó kọ pé lónìí mo fi ìgboyà san owó orí obìnrin tí mo nífẹ̀ẹ́ sí. Ní ìdáhùn rẹ̀ lójú òpó Twitter ní ọjọ́ àìkú, Gege béèrè bóyá jíjẹ́ ọlọ́rọ̀ nìkan tó fún ènìyàn láàyè láti wọnú ìgbéyàwó. Ó sọ pé àwọn nǹkan míì tún wà tí èèyàn gbọ́dọ̀ ronú nípa wọn kí ó tó ṣe ìpinnu bẹ́ẹ̀. Ó kọ pé ẹ̀yin èèyàn ń gbóríyìn fún pẹ̀lú ohun tó ṣe nítorí pé ó ní owó, ẹ jẹ́ kó fẹ́, ṣùgbọ́n ẹ ò béèrè bóyá ọpọlọ rẹ̀, ọkàn rẹ̀, ara rẹ̀, ẹ̀mí àti ìmọ̀lára rẹ̀ gbé láti ṣe ìgbéyàwó.
ó tún fi kún pé kì í ṣe owó nìkan ló ṣe pàtàkì nínú ohun gbogbo. Gẹ́gẹ́ sọ pé inú òun bàjẹ́ pé Pella tẹ̀síwájú pẹ̀lú ètò ìgbéyàwó náà láìka gbogbo ìmọ̀ràn tí òun fún un sí. Ó ní Pella sì kéré, ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe fún ìdàgbà ara rẹ̀. Ó ní ó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà gẹ́gẹ́ bí ọmọdé, kí ló dé tí ó fi fẹ́ gbéyàwó báyìí? Mo gbìyànjú gbogbo agbára mi láti ràn ọ́ lọ́wọ́ ṣùgbọ́n o kò fetí sí mi. Pella ti lọ fẹ́ Jarvis lẹ́yìn gbogbo ìmọ̀ràn tí mo fún un. Pella bójú mi jẹ́. Gẹ́gẹ́ tún sọ pé gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìpinnu náà yẹ kí wọ́n bi ara wọn pé ṣé wọ́n lè gba ọmọ bíbí inú wọn tàbí àbúrò wọn lọ́kùnrin ní ìmọ̀ràn láti lọ ṣègbéyàwó ní irú ọjọ́ orí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Gẹ́gẹ́ yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn kan ti ń gbóríyìn fún Pella nípa sísọ pé ó ní owó tó tó, ó sì lè tọ́jú ìdílé rẹ̀ dáadáa. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ayẹyẹ mọ̀mí-mọ̀ ìdílé méjèèjì náà wáyé ní ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn tí Pella ti béèrè fún ọwọ́ Jarvis ní gbangba ní La Palm Royal Beach Hotel ní Accra ní orílẹ̀-èdè Ghana tí Jarvis sì gbà láti fẹ́. Bí èèyàn ò bá kójú òṣùwọ̀n nípò, ó yẹ kó fipò sílẹ̀ ni nítorí àlàáfíà àwọn aráàlú. Peter Obi ló ké sí Tinubu bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa olórí ilẹ̀ Gẹ̀ẹ́sì tó fipò sílẹ̀. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ti ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kó fi ipò rẹ̀ sílẹ̀ nítorí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àìkójú òṣùwọ̀n rẹ̀ láti yanjú ìṣòro ọrọ̀ ajé àti ètò ààbò tó ń burú sí ní Nàìjíríà. Obi pe ìpè yìí ní ọjọ́ Ajé Monday lákòókò tó ń sọ̀rọ̀ lórí ìfipòsílẹ̀ olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Keir Starmer, èyí tó sọ pé ó fi hàn pé ó jẹ́ àṣà jíjẹ́ olótìtọ́ ní ipò ìjọba. Gẹ́gẹ́ bí Obi ṣe sọ, ìpinnu olórí ilẹ̀ Gẹ̀ẹ́sì náà láti fi ipò rẹ̀ sílẹ̀ wáyé lẹ́yìn ìbànújẹ́ tó ń pọ̀ sí láàrin àwọn aráàlú pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe ń jájò rẹ̀yìn, tí owó láti gbé ìgbésí ayé gbádùn sì ń di ìlọ́po, àti bí àwọn ìlérí ìpolongo kan kò ṣe di mímúṣẹ. Ní àfiwé ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, Obi rántí pé kí ìdìbò gbogbogbò ọdún 2015 tó wáyé, ààrẹ Tinubu máa ń ké sí ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan pé kó fi ipò rẹ̀ sílẹ̀ nítorí ìṣòro àìsí ààbò àti ìṣòro ọrọ̀ ajé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ jíjí àwọn ọmọ ilé ẹ̀kọ́ Chibok gbé. Ó tún sọ pé lákòókò ìpolongo ìdìbò ààrẹ ọdún 2023, Tinubu ṣe ìlérí láti pèsè iná mọ̀nàmọ́ná tó dúró re, láti dojúkọ ìwà ìbàjẹ́ àti láti mú ìgbésí ayé àwọn ọmọ Nàìjíríà dára sí i. Obi tún sọ pé Tinubu sọ nígbà náà pé kí àwọn olùdìbò máa dìbò fún òun lẹ́ẹ̀kejì bí òun kò bá mú àwọn ìlérí náà ṣẹ. Obi ní láti ìgbà tí Tinubu ti gba ìṣàkóso ní ipò orílẹ̀-èdè Nàìjíríà ti ń burú sí i. Ó tọ́ka sí àìsí iná mọ̀nàmọ́ná tó ń fojoojúmọ́ burú sí i, àìsí ààbò tó péye, ìjínigbé fún owó ìtúsílẹ̀ àti ìṣòro ọrọ̀ ajé tó mú ìnira bá àwọn aráàlú. Ó tún mẹ́nu bà àwọn ẹ̀ka pàtàkì bíi ohun amáyédẹrùn, ètò ìrìn àjò àti ìjà lòdì sí ìwà ìbàjẹ́ tí ń dojúkọ ìdènà àti ìṣòro. Ó fi kún pé àwọn ọmọ Nàìjíríà ń kojú ìṣòro ọrọ̀ ajé àti àwùjọ tó nira. Obi sọ pé nítorí náà mo darapọ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà olótìtọ́ láti ké sí ààrẹ pé kó fi ipò rẹ̀ sílẹ̀ nítorí àìkójú òṣùwọ̀n ńlá nínú ìṣàkóso orílẹ̀-èdè. Ó tẹ̀síwájú pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò mú kí àwọn olórí jẹ́ olótìtọ́, yóò sì lè ràn wọ́n lọ́wọ́ láti kọ́ àṣà òṣèlú níbi tí àwọn olóṣèlú yóò ti lè máa dáhùn fún àwọn àṣìṣe àti ìwà wọn. Obi fi kún pé bí a bá ń béèrè lọ́wọ́ àwọn olórí nígbà tí wọ́n bá kùnà nínú ojúṣe wọn, yóò fún ìjọba olómìnira ní agbára sí i, ó sì máa ràn wọ́n lọ́wọ́ láti kọ́ ọjọ́ ọ̀la tó dára fún àwọn ìran tó ń bọ̀. Ìbẹ̀rù àti ìpayà ti gba ọkàn àwọn ará ìpínlẹ̀ Sokoto àti Zamfara lẹ́yìn tí àwọn jàǹdùkú tún fi fídíò kan léde ní agbègbè náà. Fídíò tuntun tí ọkùnrin kan, ẹni tó jẹ́ olórí àwọn jàǹdùkú bandit Bello Turji fi síta, ti mú kí ìbànújẹ́ àti ìbẹ̀rù bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn pẹ̀lú bí àwọn jàǹdùkú ṣe ń ṣiṣẹ́ ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà. Nínú fídíò náà, ọkùnrin náà tó bo ojú rẹ̀ sọ pé àwọn làwọn ṣe àwọn ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní àwọn apá kan ní ìpínlẹ̀ Sokoto àti Zamfara. Fídíò náà tí wọ́n ṣe ní èdè Haúsá ní 20 oṣù kẹfà ọdún 2026 ti fi hàn pé ọkùnrin náà wà láàrin àwọn jàǹdùkú tí wọ́n wọ aṣọ ọmọ ológun tí wọ́n sì ní ìbọn àti ọta ìbọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Bó tilẹ̀ jẹ́ pé Premium Times kò lè fìdí àwọn ohun tí wọ́n sọ nínú fídíò náà múlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n fídíò náà ti mú kí ọ̀pọ̀ ènìyàn máa bẹ̀rù pé ẹgbẹ́ Bello Turji ní agbára láti ṣiṣẹ́ láìka àwọn ìgbésẹ̀ àwọn ológun
tó ti ń lọ fún ọ̀pọ̀ ọdún láti dá iṣẹ́ wọn dúró sí. Nínú fídíò náà, ọkùnrin náà sọ pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣèkọlù sí àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ènìyàn tí ó fi ẹ̀sùn kàn pé wọ́n ń gba màálùú wọn tàbí pa àwọn ọmọ wọn ní Zamfara àti Sokoto. Ó ní àwọn ènìyàn kan lé àwọn ẹran wa, wọ́n sì ń pa àwọn arákùnrin àti arábìnrin wa láìṣẹ̀, ṣùgbọ́n Allah fún wa ní ìṣẹ́gun lórí wọn, a sì pa wọ́n. Síbẹ̀ kò sọ iye èèyàn tí wọ́n pa tàbí àwọn àlàyé míì nípa àwọn ìkọlù náà. Àwọn amòye nípa ààbò sọ pé fídíò tuntun yìí lè jẹ́ ọ̀nà tí ẹgbẹ́ Bello Turji fi ń fi agbára wọn hàn nígbà tí àwọn agbófinró ti ń gbé ìgbésẹ̀ lòdì sí àwọn jàǹdùkú ní àríwá ìwọ̀ oòrùn. Fún ọ̀pọ̀ ọdún, Bello Turji ti máa ń lo fídíò àti ìfohùnránṣẹ́ láti bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀, láti ṣe ìkìlọ̀, láti kéde ìdánilẹ́kọ̀ọ́ ogun tàbí láti dáhùn sí àwọn ìgbésẹ̀ ológun tó fẹ́ dojú ìjà kọ ibùgbé wọn. Gẹ́gẹ́ bí àwọn amòye ṣe sọ, irú àwọn fídíò bẹ́ẹ̀ sábà máa ń jẹ́ ọ̀nà láti kí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láyà, láti dẹ́rù ba àwọn aráàlú àti láti tako àwọn ìròyìn ìjọba pé ètò ààbò ti ń dára sí i. Ní báyìí, ọ̀pọ̀ agbègbè ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà ló ń dojúkọ ìṣòro àìsí ètò ààbò pẹ̀lú ìpànìyàn, ìjínigbé, jíjí ẹran ọ̀sìn àti sísọ ọ̀pọ̀ ènìyàn di aláìnílé. Àwọn agbègbè bíi Shinkafi, Isa, Sabombani àti Goronyo wà lára àwọn ibi tí ìkọlù àwọn jàǹdùkú ti ń ṣẹlẹ̀ jùlọ lágbègbè ààlà Sokoto àti Zamfara. Ohun tó dá wàhálà sílẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn ní fífi ẹran jẹ oko àti àyípadà ọ̀nà ìtọ́jú ẹran lòdì sí ìṣòro ààbò tó lágbára bí ìjínigbé, gbígba owó lọ́wọ́ àwọn aráàlú, owó orí tí kò bófin mu àti ìkọlù sí àwọn abúlé. Wọ́n ní Bello Turji ń ṣiṣẹ́ láti àwọn inú igbó ní Zamfara àti àwọn ìpínlẹ̀ tó súnmọ́. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn olórí jàǹdùkú tí àwọn agbófinró ń wá jùlọ ní agbègbè náà. Láìpẹ́ yìí ní ìṣòro ètò ààbò tún pọ̀ sí ní ìlà oòrùn Sokoto lẹ́yìn àwọn ìròyìn ìkọlù sí àwọn àgbẹ̀, àwọn ìkìlọ̀ ààbò àti àwọn ẹ̀sùn pé àwọn ọmọ ẹgbẹ́ Turji ń tú ara wọn ṣètò, wọ́n sì ń gba àwọn ohun ìjà tuntun. Àjọ kan tó ń ṣiṣẹ́ fún àlàáfíà àwùjọ tún sọ pé àwọn ọmọ ẹgbẹ́ Turji kan kó ara wọn jọ bí wọ́n ṣe ń lo ohun ìjà àti àwọn ọgbọ́n ogun ní àwọn agbègbè tó wà lẹ́gbẹ̀ẹ́ ààlà Sokoto àti Zamfara, ṣùgbọ́n wọn ò tí ì fìdí rẹ̀ múlẹ̀. Ìwà ipá tó ń pọ̀ sí ti fa ìṣòro ńlá fún àwọn ará ìgbèríko ní agbègbè náà. Ọ̀pọ̀ àgbẹ̀ ní Sokoto àti Zamfara ti fi oko wọn sílẹ̀ nítorí ìkọlù, ìjínigbé àti owó tí àwọn jàǹdùkú ń béèrè. Ìṣòro ààbò tuntun yìí tún yọjú lákòókò iṣẹ́ àwọn àgbẹ̀, èyí tó mú kí àwọn aráàlú àti àwọn ẹgbẹ́ tó ń ṣiṣẹ́ ìrànlọ́wọ́ máa bẹ̀rù pé ó lè ní ipa búburú lórí iṣẹ́ àgbẹ̀ àti oúnjẹ. Àwọn ìròyìn láti agbègbè Sabombani àti àwọn ibi tó yí ká tún fi hàn pé ọ̀pọ̀ ènìyàn ti sá kúrò ní ilé wọn nítorí ìkọlù àti ìdúnkòokò mọ́ àwọn jàǹdùkú. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn olórí ológun àti ọlọ́pàá ní Sokoto àti Zamfara kò tí ì sọ ohunkóhun nípa àwọn ọ̀rọ̀ náà tó wà nínú fídíò náà. Nínú ìtàn, àwọn ológun ti máa ń sọ pé irú àwọn fídíò bẹ́ẹ̀ jẹ́ ìpolówó èké tí àwọn jàǹdùkú ń lò láti fi agbára wọn hàn ju bí ó ṣe tọ́ lọ, kí wọ́n sì dín ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú sí àwọn ìgbésẹ̀ ìjọba kù nípa ààbò. Bí ó tilẹ̀ jẹ́ pé Premium Time kò tí ì fìdí fídíò náà múlẹ̀ bóyá òtítọ́ ni, ṣùgbọ́n àwọn aráàlú tí wọ́n ń gbé ní agbègbè tí ìkọlù ìjínigbé àti ìfìyàjẹni ti wọ́pọ̀ ti ń bẹ̀rù látàrí fídíò tuntun yìí tó ṣàfihàn pé àwọn jàǹdùkú sì ń ṣiṣẹ́ ní agbègbè náà láìka gbogbo ìsapá ètò ààbò tó ń lọ sí. Iléeṣẹ́ ọlọ́pàá ṣèlérí láti dóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn ò fara mọ́ ìdúnàdúrà. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣàkóso agbègbè gúúsù ìwọ̀ oòrùn Ọ̀gbẹ́ni Adégòkè Fáyọ̀adé ti fi dá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lójú pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn ajínigbé jí gbé yóò gba òmìnira láìpẹ́, wọn ó sì padà sí abẹ́ ààbò. Fáyọ̀adé, ẹni tí ó tún bójú tó ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ìmọ̀ ìjìnlẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá, sọ èyí ní ọjọ́ Ajé Monday nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lákòókò àbẹ̀wò rẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní Ìkẹjà. Ó sọ pé gbogbo àwọn ẹ̀ka ààbò tó yẹ ń ṣiṣẹ́ pọ̀ láti rí i dájú pé wọ́n dóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé náà sílẹ̀ ní kíákíá láìsí ìpalára kankan.
ó ní gbogbo àwọn iléeṣẹ́ ààbò àti ìjọba ń ṣiṣẹ́ takuntakun láti mú kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn gba òmìnira wọn. Ó ní gbogbo àwọn àjọ tó yẹ pẹ̀lú ìjọba ń ṣiṣẹ́ gidigidi, mo sì fẹ́ fi dá yín lójú pé láìpẹ́ àwọn ọmọ wọ̀nyí àti àwọn olùkọ́ wọn yóò gba òmìnira wọn. Nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìròyìn pé àwọn ajínigbé ń béèrè owó ìtúsílẹ̀, Fáyọ̀adé sọ pé ọlọ́pàá kì í bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó ìtúsílẹ̀. Ó tẹ̀síwájú pé gbogbo àfojúsùn wọn ni bí wọ́n ṣe máa gba àwọn ẹni tí wọ́n jí gbé náà sílẹ̀ láìsí ewu. Ó ní a kò mọ nǹkan kan nípa owó ìtúsílẹ̀ nítorí pé a kì í jíròrò irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbogbo agbára wa ni a fi ń ṣiṣẹ́ láti rí i pé àwọn gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ láìsí ewu. Fáyọ̀adé ṣàlàyé pé ìdí àbẹ̀wò rẹ̀ ni láti mú iṣẹ́ ọlọ́pàá lágbára sí i, láti ṣàyẹ̀wò àwọn ọ̀nà iṣẹ́ wọn àti láti bá àwọn ọlọ́pàá jíròrò àwọn ọ̀nà tuntun láti kojú àwọn ìpèníjà ààbò tó ń yí padà káàkiri orílẹ̀-èdè yìí. Ó sọ pé gbogbo ohun tí wọ́n ṣàkíyèsí lákòókò àbẹ̀wò náà ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ̀gá àgbà pátápátá fún ọlọ́pàá IGP Ọ̀gbẹ́ni Ọlátúnjí Dìísù kí wọ́n lè gbé àwọn ìgbésẹ̀ tó yẹ àti àwọn ìlànà tuntun kalẹ̀. DIG náà sọ pé àwọn ìṣòro pàtàkì tí wọ́n gbé kalẹ̀ lákòókò ìpàdé náà ni àìtó àwọn ọlọ́pàá, ọ̀rọ̀ ìtọ́jú àti àlàáfíà àwọn ọlọ́pàá àti àìní àwọn ohun èlò iṣẹ́. Ó fi kún pé àwọn ìsapá ń lọ lọ́wọ́ láti yanjú àwọn ìṣòro wọ̀nyí. Ó tún sọ pé ìforúkọsílẹ̀ àwọn ọlọ́pàá tuntun tó ń lọ lọ́wọ́ jẹ́ ara àwọn ìgbésẹ̀ láti fi kún àwọn ọlọ́pàá ní gbogbo orílẹ̀-èdè, nígbà tí àbójútó ìlera àti ìtura àwọn ọlọ́pàá sì jẹ́ ọ̀kan lára ohun tó ṣe pàtàkì jùlọ fún àwọn olórí ọlọ́pàá. Fáyọ̀adé tún ṣàlàyé pé àwọn ọlọ́pàá Nàìjíríà ti ń lo ìmọ̀ ẹ̀rọ báyìí pẹ̀lú ìdàgbàsókè ètò àpapọ̀ ìkọ̀kọ̀ àti lílo ọgbọ́n àtinúdá láti jẹ́ kí ìkójọ ìròyìn àṣírí àti ìwádìí ọ̀daràn túbọ̀ múnádóko. Ó sọ pé ètò yìí bá ìran IGP mu, èyí tí ó fẹ́ kí iṣẹ́ ọlọ́pàá dá lórí ìròyìn àṣírí tó péye àti ìmọ̀ ẹ̀rọ tuntun. DIG náà gbóríyìn fún àwọn ọmọ ọlọ́pàá Nàìjíríà fún iṣẹ́ wọn, ó sì ń rọ̀ wọ́n láti ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ ọ̀jọ̀gbọ́n, ìfaradà àti ìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ó tún tẹnumọ́ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin ọlọ́pàá àti àwọn olùgbé jẹ́ ohun pàtàkì nítorí pé ààbò tó péye kò lè wáyé pẹ̀lú agbára ìjọba nìkan. Fáyọ̀adé rọ àwọn ọlọ́pàá àti àwọn aráàlú láti máa bọ̀wọ̀ fún ara wọn. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ ṣe pàtàkì fún iṣẹ́ ọlọ́pàá tó múnádóko àti ààbò orílẹ̀-èdè. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fi Sowore ṣọwọ́ sí ọgbà ẹ̀wọ̀n Kùjé láti máa gba atẹ́gùn níbẹ̀ pẹ̀lú bí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ti ń lọ lọ́wọ́. Ní ọjọ́ Ajé, ilé-ẹjọ́ gíga tó wà ní Àbújá ti pàṣẹ pé kí wọ́n fi ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùdíje ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore sí ẹ̀wọ̀n Kùjé lẹ́sẹ̀kẹsẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn Vanguard ṣe sọ, Sowore yóò wà ní àhámọ́ títí di ọjọ́rú ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2026 nígbà tí wọn yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà padà. Wọ́n fi sí àhámọ́ nítorí ẹ̀sùn méjì tó ní ṣe pẹ̀lú ìtàpá sí òfin orí ayélujára tí ẹ̀ka DSS fi kàn án. DSS sọ pé Sowore ṣe ìlépa ẹni lórí ayélujára àti ìbàjẹ́ orúkọ ẹni sí ààrẹ Bọ́lá Tinubu nínú àkọsílẹ̀ kan tí ó fi sí orí ayélujára ní oṣù kẹjọ ọdún 2025. Sowore kọ àkọsílẹ̀ kan lórí X àti Facebook níbi tí ó ti pe ààrẹ Tinubu ní ọ̀daràn nípa àwọn ọ̀rọ̀ kan tí ààrẹ sọ lákòókò ìrìn àjò rẹ̀ sí orílẹ̀-èdè Brazil. Ó kọ̀ láti tẹ̀lé àṣẹ DSS pé kí ó pa àwọn àkọsílẹ̀ náà rẹ́. Ó sọ pé òmìnira láti sọ èrò ọkàn òun ni òun ń lò. Ní oṣù karùn-ún ọdún 2026, adájọ́ Mohammed Umar kọ ìbéèrè Sowore pé kí wọ́n yọ ẹ̀sùn náà kúrò lórí rẹ̀. Adájọ́ náà sọ pé DSS ti fi ẹ̀rí tó péye hàn, èyí sì túmọ̀ sí pé Sowore gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí dáhùn àwọn ẹ̀sùn náà ní kíkún. Ní ọjọ́ karùn-ún oṣù kẹfà, lẹ́yìn tí ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n máa gbọ́ ẹjọ́ náà lójoojúmọ́, ẹgbẹ́ agbẹjọ́rò Sowore yọ ara wọn kúrò nínú ẹjọ́ náà. Sowore sọ pé àwọn agbẹjọ́rò òun ń dojúkọ ìtìjú àti àìbọ̀wọ̀ fún, nítorí náà ó pinnu láti dúró fún ara rẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò.
ó sì fi ẹ̀sùn ojúsàájú kan adájọ́ náà. Lẹ́yìn náà ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026 nígbà tí Sowore kò farahàn ní ilé ẹjọ́ fún ìtẹ̀síwájú ìdáhùn rẹ̀ sí ẹ̀sùn náà, ẹgbẹ́ olùfisùn sọ pé ó ń gbìyànjú láti mú kí ẹjọ́ náà lọ́ra ni. Adájọ́ Umar fagilé béèlì ìtúsílẹ̀ rẹ̀ ó sì pàṣẹ pé kí wọ́n mú un. Gẹ́gẹ́ bí Vanguard ṣe ròyìn, ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2026 adájọ́ Umar kọ ìbéèrè Sowore pé kí ó yọ ara rẹ̀ kúrò nínú ẹjọ́ náà nítorí ẹ̀sùn ojúsàájú. Lẹ́yìn àṣẹ fífi gbòòrò òfin gbé rẹ̀, ilé ẹjọ́ tún pàṣẹ pé kí wọ́n fi Sowore sí ẹ̀wọ̀n Kùjé. Punch Online sọ pé ẹjọ́ tí ìjọba àpapọ̀ fi kan Sowore dá lórí abala 24 ti òfin cybercrime tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ ní ọdún 2024. Ẹgbẹ́ olùfisùn sọ pé àwọn ọ̀rọ̀ tí Sowore fi sí orí ayélujára jẹ́ èké tí ó sì mọ̀ọ́mọ̀ tàn káàkiri láti dá ìdàrúdàpọ̀ láwùjọ sílẹ̀, ṣùgbọ́n Sowore sì ń tẹnumọ́ pé òun ò jẹ̀bi ẹ̀sùn náà. Àwọn ẹgbẹ́ olùfisùn sọ pé àìfarahàn Sowore ní ilé ẹjọ́ jẹ́ ìgbìmọ̀ láti dá ìgbẹ́jọ́ dúró. Sowore sọ ní gbangba pé òun dé ilé ẹjọ́ fún ìjókòó tí wọ́n ṣètò ní ọjọ́ 15 oṣù kẹfà, ṣùgbọ́n adájọ́ kò wá sí ilé ẹjọ́ láìsí ìfitónilétí kankan. Ó tún sọ pé òun ti kọ lẹ́tà sí ilé ẹjọ́ láti jẹ́ kí wọ́n mọ̀ nípa ìrìn àjò rẹ̀ lẹ́yìn náà, ṣùgbọ́n ilé ẹjọ́ fojú fò ó nígbà tí wọ́n pàṣẹ pé kí wọ́n lọ mú òun. Wọ́n ó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà ní àárín ọ̀sẹ̀ yìí nígbà tí Sowore sì wà ní àhámọ́ síbẹ̀.